bàbá Sheikh Abdallah inú tẹ kọ́kọ́ etí kọ́pọ̀ ọmọ ní láyé kọ́dọ̀ ọmọ ní òní kó má lọ bùn. Allahu akbar. Láìkì ọ̀bùn bóòlù àfáàsì máa jáde bẹ́ẹ̀ yẹn wàá múra dáadáa o ti gẹ̀ẹ́tì wàá múra dáadáa wọ́n á rí ẹ wàá wúyàn o kàn ní múra bí ọ̀bùn bẹ́ẹ̀ yẹn o gbọ́n tí mo sọ fún ẹ o ń ṣe pé kéèyàn kan wàá múra jáde bẹ́ẹ̀ yẹn ẹ bá ṣe ṣéwù fún bàbá. ṣéwù. ẹlẹ́ẹ̀kejì bàbá hẹ́ẹ̀tì kéèyàn máa ní mọ́tò tó o bá ní mọ́tò wind down jẹ́ kán rí ọmọ tí ń tiẹ̀. Sheikh Abdullahi ò láìkì kéèyàn lọ́bùn. àwọn wáyìn ẹ̀rí ti qualities lára yín bí irú èwo lọ́dún kan yẹn ń lo Passat kan stọ́ọ̀fù rẹ̀ lẹ́wọ̀ jáde Passat ní mọ́tò òun èmi àtàjì Kabiru àfikún la pàdé yín lọ́nà òkè kúra bá a ti ń bọ̀ báyìí lẹ́yìn náà ń jáde stọ́ọ̀fù chocolate mọ́tò náà chocolate ni Passat wọ́n wá pín ìjẹyàn sọ́nà mẹ́rin wọ́n láwọn kan bẹ rajulun la yanfa'u li nafsihi wala li ghayrihi. àwọn yìí wọ́n fún òfẹ́rẹ́ fúnra wọn sì fẹ́fẹ́ lòmíì kò sí tiyín bẹ́ẹ̀. ọkùnrin tí ń pín nǹkan yìí má jẹ́ ń bínú sọ èmi bínú lọ́sàn-án o. wọ́n pín ìjẹyàn ẹlẹ́ẹ̀kejì àwọn kan bẹ la yanfa'u li nafsihi yanfa'u li ghayrihi. àwọn òfẹ́rẹ́ fọ́mọlà kejì àmọ́ wọ́n ń fẹ́ fúnra wọn àbí wọn ò fẹ́ fúnra wọn wọ́n ń fẹ́ fọ́mọlà kejì. ẹlẹ́ẹ̀kẹta àwọn kan bẹ yanfa'u li nafsihi wa li ghayrihi ẹni tí ò ní nǹkan kí ni ó bùn yàn odidi oore ní gbé tẹ bá rí ẹ̀bùn lára ẹnìkan ẹ̀ ní jókòó odidi àánú ni ní Abdullahi atani alkitaba tíra tó wà lọ́wọ́ yín tẹ pírẹsẹ̀ntì fáyé òun là fóun tún fàárí tíra wo ni ó ní akadini àwòlá ẹ má jẹ́ fóun tún fà ká kọjọ́ mọ́ lọ bílí ìkáyì fasanẹ́dà àjíbù ìzámá kánà mí ní wùnìdáwù masaluli alaare ni ó ní akadini àwòlá bílí ìkáyì fasanẹ́dà àjíbù nínú àjíbù ní tẹ̀sẹ̀ yìí ìzámá kánà mí ní wùnìdáwù gbogbo ẹni tọ́lọ̀ ń bá rọ̀ fáa rẹ̀ tí ò bá rẹ̀ ni tí ń bẹ ń sálẹ̀ rẹ̀ ó fẹ́ tán fún ná. àbábà mi tí ò ní jó tán fún yín ó kọ́ yín máa ṣe lódìdí. àwọn olóyìnbó ní don't say this man is lucky until you see the end of his life. a lè pìdítì pé èèyàn lélẹ́yìí àfi tá a bá díje èèyàn rẹ̀ tó rẹ̀ spread. baba Sheikh Abdallah àbọ̀ ntúfà wa parí rẹ̀ ó ní fa inna sọ̀dá fáàkọ̀ sọ̀dá ìlàhàyà tún ajísàn ọwọ́ ni wọ́n àsìlìjàlá ngaba ankàjàláwù. inna sọ̀dá Sheikh Abdallah fáàkọ̀ sọ̀dá ìlàhàyà tún azihi ayatullah asami ọlọ́run ní níbi qualities mímọ́ táwa èkó lèmi ń gbé nísìn bẹ́ẹ̀ kò ṣe wá tóbi tó mo kọ́kọ́ yìn ẹ́ rí ti kéèyàn mọ́ lọ́bùn torí pé téèyàn bá lọ́bùn lẹ́kọ̀ọ́ súnà dédé rẹ̀ wọ́n pè sí bí àwọn súnà àdúgbò ẹ̀ sáré sọ ọ́ lágbóolé àmọ́ tó bá yẹ kó didi ní àwọn èèyàn gidi ní ó pè la ayatun àmì ọlọ́run ní wọ́n àzílìjàlá ngaba ankàjàláwù àbáyé tẹ bá fẹ́ rí qualities tẹ́ ẹ̀ bá rí ó ní ẹ̀ wò ó wò kọ́ńtọ̀ ń lọ létí ìró sójú oore tó pamẹ́ lára rẹ̀ yóò jáde sáyà yóò mọ̀ pé oore lélẹ́yìí. bàbá Sheikh Ọláyínkẹ́mi àfi wẹ́lkọ́mù yìí sí jòkó ìgbẹ́ Ọláyínkẹ́mi kéèníyàn kẹ́mi kéèníyàn kẹ́mi kọ́lọ́ńkẹ́mi ẹni ayé bá kẹ́ Ọlọ́run ló kẹ́ Ọláyínkẹ́mi kéèníyàn kẹ́mi kéèníyàn kẹ́mi kọ́lọ́ńkẹ́mi ẹni ayé bá kẹ́ Ọlọ́run ló kẹ́. orí gbogbo súnmọ́ra lóní làwọn ní ọmọ ẹlẹ́ àláwọ̀ ní táwa gbogbo ìjọ lónìí lówó wọn. Ọlọ́run kẹ́mi kéèyàn kẹ́mi kéèyàn kẹ́mi Ọlọ́run kẹ́mi ẹni ayé bá kẹ́ Ọlọ́run ló kẹ́. bàbá máa di ìbò kẹ́mi ogún bàbá máa di ìbò kẹ́lẹ́ làbíyà bàbá rẹ̀ alàníyà rẹ̀. Ọlọ́run kẹ́mi kéèyàn kẹ́mi kéèyàn kẹ́mi Ọlọ́run kẹ́mi ẹni ayé bá kẹ́ Ọlọ́run ló kẹ́. ní Ọlọ́run ṣọ́ mi kéèyàn ṣọ́ mi kéèyàn ṣọ́ mi Ọlọ́run ṣọ́ mi ẹni ayé bá ṣọ́ Ọlọ́run ló ṣọ́. Ọlọ́run kọ́ mi kéèyàn kún mi kéèyàn kún mi Ọlọ́run kún mi ẹni ayé bá kú Ọlọ́run ló kú. Kọ́sí mi ọ̀ṣọ́ ìgbọ́dọ̀ kẹ́rù pọ̀
jù bẹ́ẹ̀ lọ. Al-Qasimi ọ̀ṣọ́ ó máa dolórí ó máa dolórí ó máa dolórí Qasimi ọ̀ṣọ́ Al-Qasimi ọ̀ṣọ́ ó máa dolórí Fáígà ọkọ̀ Àṣàbí ó máa dolórí Qasimi ọ̀ṣọ́ Al-Qasimi ọ̀ṣọ́ olórí. Èyí tó kù ní sí lẹ́yìn bàtà àti kí baba Amadipo Zulgambari àkí baba Sheikh Abdullah Olohunkemi àkí gbogbo àwọn afa